torí tí yàn bá mọ àríyọ̀ tó bá kọ̀ mọ̀ wọ́n láàrin 1 hour áwùn kó fi ṣọ̀pọ̀ ó wà responsible gan kó fọmọ ṣeré kó filé ṣeré kó fìyàwó ṣeré tó bá ń pè ní tó bá jáde ó lè pè ní ìgbà 4 ilé náà dẹ̀ ló ń darí bọ̀ wá padà wá sí inú ilé ẹ̀ ṣeré rárá bá ní kí n gbé sára kí n gbé sọ́kàn mi ní ṣe nǹkan mi mọ̀. Hanonu Adeke Ola Òkìkí Ola Adeke Alájà mi lójú mi Adeke Òkìkí Ola mi Òkìkí Ola mi Adeke. Engineer. Ẹbí ẹjọ́ ké ẹkún ayọ̀ ní sọ. Adeke Ola ọba tó kó wọn tì yí. Mo mọ̀ pé Àdìsá Kọ́láwọlé oṣù bí tó wà báyìí. Inú ẹ̀ ń dùn pẹ̀lú gbogbo ohun tí ń rí yìí. Ọlọ́run ní jó bàjẹ́. Bí ìyá ti ṣe ń sùn bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń sùn lọ́jọ́ tí Aláàjà Àmínátù àkọ́bí ọmọ ìyàwó àríyọ̀ pòdúsà ọ̀kan gbòógì nínú àwọn pòdúsà olórin pàápàá àwọn olórin mùsùlùmí tó kú nígbà díẹ̀ sẹ́yìn ìyàwó ẹ̀yìn náà ni ó ṣètò ní lálẹ́kọ̀ọ́ ó lóun fẹ́ ṣe fìdáwọ̀ fún ọkùnrin lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ lóun fẹ́ fi àmì ẹ̀dá àwọn olólùfẹ́ òun lọ́lá àwọn tí wọn kò fìgbà kan fi òun sílẹ̀ pàápàá ní iṣẹ́ orin tí òun yàn láàyò láti ọjọ́ tó ti pẹ́ wá ètò ọ̀hún náà ni ó wáyé o nínú oṣù lámúlánà yìí ẹ̀rọ̀mọ kékeré yìí ọ̀kan lára ọmọ olóògbé ti gba máìkì ṣe ilé ní Obọ́lá olórin ni ìyá bẹ́ẹ̀ ọ̀gá ńlá ni bàbá ẹ̀ náà ṣe oníkáṣe àtòpọ̀ orin náà ni ọmọ òun kọ o kúrú ni ìyá bú sẹ́kùn ọmọ náà sì bá màmá ẹ̀ sunkún ọ̀hún dáadáa látàrí ìrántí àríyọ̀ pòdùsà náà ni bẹ́ẹ̀ ni ìyàwó sọ pé ọkọ dáadáa tó ọkọ ṣe ni òun kò rí mọ́ láyé o tọ́mọ ẹ̀ pápá ń sọ pé bàbá tí wọ́n lè pè ní jígí pàtàkì ni ó bọ́ sọnù lọ́wọ́ àwọn o kí olú ọba ọba nílẹ̀ fún èèyàn rí ǹjẹ́ kí ni ojú arábìnrin ti rí látìgbà tí àríyọ̀ pòdùsà sí kú kí sì ní pílánì rẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó ohun èyí náà ló ti ṣàlàyé dáadáa fún tẹlifíṣàn lórí fáwọn ọmọ Yorùbá o síwájú sí o àwọn akọrin ẹlẹgbẹ́ náà wà wọ́n ní Àmínà kò jẹ́ báwọn ǹjẹ́ kí ni wọ́n sọ nípa àkọ́bí ọmọ àti ọkọ ẹ̀ tó ṣèrántí fún yìí ìyẹn àríyọ̀ pòdùsà ẹ máa bá wa ká lọ. Assalamualaikum. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Apa àṣeyẹ? Àwa nìyẹn o. Alhamdulillah. Ọlọ́pàá àlùbáríkà sí. Àmín ya Allah. Èyí tẹ́ ṣe lé ní kí ni lájọ orí ẹ̀ kí ni kókó ẹ̀ kí lè fi ṣọrí? Lóòótọ́ ni mo fẹ́ àwọn èèyàn láwọ̀ yìí. Mo ṣe Ramadan lecture. Ṣùgbọ́n pàápàá jùlọ nǹkan tí mo sọ rí. Mo fẹ́ ṣàlùyẹ̀ púpọ̀ láti àlébàbí Saudi Akọ́láwọlé Ìsá àríyọ̀ pòdùsà. Ọlọ́run kó wọlá ń lọ́bì kó bá mi ṣàlékún ìkẹ́ wọn torí ẹlòmíràn èmi ni tí mo lọ ọkàn mi ni mo mọ reason kó ìjókòó Allahu Akbar. torí ọkọ mi torí tànàbì torí tọ́lọ̀ Sallallahu alaihi wasallam. Wọ́n ti lọ́nsìn ó tó oṣù mélòó ó tọ́dún mélòó báyìí. ó ti lọ 2 years báyìí. Allahu Akbar. ní ṣókí ni o báwo ni life after his demise báwo ni life lẹ́yìn tó ń lọ tán ní ṣókí ni o. ṣé lẹ́yìn ọlọ́run náà Allahu Akbar. tí bá sọ pé yé mi I don't understand but mo dúpẹ́ fọlọ́run tó kún mi lẹ̀ gbogbo àwọn àádá àádúró àáṣe bẹbẹ àáṣojú àṣẹyìn ńkọ́ ṣé bẹ́ẹ̀ náà ní sá. àwọn tó ń ṣe ó dẹ̀ ní ti bẹ̀rẹ̀ mọ̀ rí wọ́n á kàn pè mí wọ́n á ṣàánú mi. Allahu Akbar. so àwọn tí mo dẹ̀ mọ̀ náà wọ́n ń ṣe wọn bàtàgbára ó dẹ̀ ní tó pọ̀ ìtọ́lọ̀ ẹ̀jẹ̀ mọ̀ fẹ́ tọ́lọ̀ bá rán síyàn ló ń ṣèyàn Wallahi, wallahi. so àwọn tó ń ṣàánú mi ọ̀nà gbarí bí ṣe ọlọ́run ti jẹ́ kó dúró gbogbo àwọn tó wù náà lọ́mọ pé
àríyọ̀ dẹ̀ dá sí ni ó dẹ̀ kí n ṣe fún ìyàwó ẹ̀ ó dẹ̀ jẹ́ oúnjẹ àwọn ọmọ tó jẹ́ pé kò sí ọlọ́run á bá mi pèsè fún wọn. ìrìn àjò yẹn àti wọn yẹn ó kéré gan-an ó kéré púpọ̀ tí àǹfààní bá tọ́pẹ́ yẹn tó ń káyé wá jẹ́jẹ́ lè padà fàdíyọ̀ kí ẹ̀ bá padà ayé tẹ́tọ́ pàdé ara yín. lílọ ọkọ ní àríyọ̀ ọkọ̀ àlùbáríkà ni tó jẹ́ pé lílọ ẹ̀ ọlọ́run ọlápẹ́ ẹ̀sìn dunra ilé tàdé ti jáde náà wọn tọ́ wa ṣá so à ń fi mọ́nì yẹn à ń fi gbé orí tíyàn bá mọ àríyọ̀ tó bá bọ̀ mọ̀ wọ́n láàrin 1 hour áwùn kó fi ṣọ̀pọ̀ ó wà responsible gan kó fọmọ ṣeré kó filé ṣeré kó fìyàwó ṣeré tó bá ń pè ní tó bá jáde ó lè pè ní ìgbà 4 ilé náà dẹ̀ ló darí bọ̀ wá padà wá sí inú ilé ẹ̀ ṣeré rárá bá ní kí n gbé sára kí n gbé sọ́kàn bí ní ṣe nǹkan mímọ́ ọ̀rọ̀ tí wọ́n ní máa gbé dání ọ̀tún wà tọ́lọ́ dẹ̀ ní òun wà tẹ̀síwájú ọlọ́run lóhun dé kò sí ọ̀tá bẹ́ẹ̀ ṣe àbíkágbà fún ọlọ́run náà. ọlọ́gbà fún yín ọlọ́wà mi dó tì then your musical career kí ni next thing kí lẹ̀ ń ṣe kí ni tẹ̀síwájú ẹ̀. à ń kọrin lọ náà ni à ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ torí àwọn ibìkan náà wà tọkọ mi ti fojú mi mọ̀ nípa orin báyìí náà ṣe ń ṣe báyìí náà ṣe ń ṣe gbogbo ẹ̀ náà ni mò ń mú lò kọ́nà túbọ̀ máa ràn mí lọ́wọ́. so kí ni káwọn máa retí báyìí sìn album kọlẹ̀ ń pọ̀pọ̀ ni o oníkọlẹ̀ fẹ́ ṣe ni o àbí kí lè fẹ́ ṣe báyìí. gbogbo tó dáa náà lè kọ́ máa rí mi látọ̀dọ̀ kọ́ dẹ̀ máa fàdúrà ràn mí lọ́wọ́. ọlọ́run bá lọ́rọ̀ kàṣí báwo tẹ wá pé àwọn tó ń dúró bọ́ọ̀lù ẹ̀fẹ́ dúpẹ́ fún wọn. ọlọ́run bá mi dúpẹ́ fún wọn ni kò sí kankan tí mo lè fi dúpẹ́ torí mo ẹ̀yìn báyìí mo lérò rẹpẹtẹ mo rò pé ṣé mi náà ni mo tó báyìí àbọ́kọ mi ló tó báyìí mo wá rí pé àwa méjèèjì àtò ọlọ́run ọba ló darí wọn ìfẹ́ wa sí wọn lọ́kàn ọlọ́run ní báyìí wọn jẹ́ ọ̀run wọn náà ní bàjẹ́ wọn ló bá àdáwọlé wọn báyìí ló máa yọrí sí i. àmín àmín salamu alaikum. ọmọ rere làmínà lọ́dọ̀ mi o àkọ́bí ọmọ rere làmínà lọ́dọ̀ mi ẹ má ṣe ṣàmínà o ẹ má ṣe sọ̀rọ̀ àmínà láàyè dá àkọ́bí ọmọ rere làmínà lọ́dọ̀ mi o ọmọ rere làmínà lọ́dọ̀ mi alhamdulilayi mo wá bá alájà ńlá àkọ́bí ọmọ mo wá bá dúpẹ́ fọlọ́run wá dúpẹ́ ọpẹ́ mi pọ̀ o òun náà jẹ́ fídíò lábẹ́ ṣe o. so kí á ní ọ̀rọ̀ yànjú fún. ọ̀rọ̀ yànjú tí mo fẹ́ fún alájà wa ní àtàkùnbí ọmọ jẹ́jẹ́ náà ni mo fẹ́ kó kọ̀ǹtínú láti máa wù nípa olúwàbí ló wà láì lórí ìwé lọ́wọ́ 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 èmi o ẹ̀mí kọ̀ǹtínú ọlọ́run bá lè bá mi ràn lọ́wọ́ ó bá mi ràn lọ́wọ́ lẹ́yìn gbogbo wàhálà tó ṣẹlẹ̀ sí lágbára ọlọ́run kò ní rí ìdààmú mọ́ pẹ̀lú òkú ọlọ́run. salamu aleykum. wa aleykum salaam. kẹ́tọ́ lọ orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni alájà tó yí bá àtọmọ táyé fẹ́ ọ̀yẹ́ lọ́wọ́. salamu aleykum. ẹni tí kì í ṣe èpè la máa súnlẹ̀ ẹni tí yóò rà kó sí àgbo ní mímọ́ ẹni tí yóò lọ ọmọ orí mi ẹni tí yóò lọ àbúrò ẹni tí kì í ṣe èpè la máa súnlẹ̀ ẹni tí yóò rà kó sí àgbo ní mímọ́. Olùkọ́
azikiri lórin wa tó bá wà lẹ́jẹ̀ mú. Assalamu alaikum warahmatullahi. àmọ̀ kó ń gbẹ. ó pè nìyẹn o Ramadan Kareem kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní fásitì pé àpò òǹgbẹ ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ ló ń parí ẹ̀ ìjà ìrọ̀sọ̀rọ̀ láàyè láhàúlà wàlà kò wọ́tá ìlà mi láìla kálẹ̀ yẹn láàbẹ̀. alájà Aminat Àkọ́bí ó jẹ́ èèyàn tí mo nífẹ̀ẹ́ púpọ̀ nífun kó mọ̀ jẹ́ nípa ti ọ̀rọ̀ olórin débàjọ́ jẹ́ iṣẹ́ kan náà ó jẹ́ èèyàn tí mo kàn love is my lovely sister ó ní tẹríba ọmọ dáadáa ní ọmọ àlùbáríkà ni ọkọ ẹ̀ aláàjì wa àríyọ̀ tó ṣaláìsí kí Ọlọ́run bá wa kẹ́ kí Ọlọ́run bá wa forí jì kó pa wọ́n pọ̀ kẹ́ àwọn náà jẹ́ èèyàn tó jà púpọ̀ so kì í ṣe irú òde alájà mi náà ní èmi alájà Rashida Àtàkùrẹ́ ní èmi síbẹ̀ so alhamdulilayi pé ọjọ́ òní oṣù ojú wa kí Ọlọ́run kó mọ̀ jẹ́ pé ní jẹ́ òpin fún tó máa ṣe láyé níjà ìrọ̀lẹ́. Èmi lálàjà Ṣakira o ọmọ Táyọ̀ Ṣakira Àbẹ̀ní ògo tuntun ògo tó wọ́n bí ojú o àbí ọmọ ló gbé mi débi àkọ́bí ọmọ Zaria producer àwọn náà gbé wa débi. Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Ìjẹ̀bú la wà yìí àkọ́bí ọmọ Àríyọ̀ producer àwọn náà gbé wa débi lónìí. Àkọ́bí jẹ́ ènìyàn kan pàtàkì tí kì í jàǹbá àmọ́nà rárá. She's friend of mine kò ń jàǹbá àmọ́nà rárá. Fúdí èyí ló jẹ́ ká ní bó tilẹ̀ jẹ́ pé níbomi ìta fẹ́ lọ ṣùgbọ́n èyí yìí o agbègbè débi bá wà lè kúrò níbà ìka tó gbajú ta ní láti lọ. so kí ni ọ̀rọ̀ yín fún wọn ọ̀rọ̀ yanjú kí ni ọ̀rọ̀ yanjú fún wọn. ọ̀rọ̀ yanjú mi fún àkọ́bí náà ni pé àkọ́kọ́ náà bísímílà ìkúlù wọn lọ fún olólùfẹ́ wọn tó fi wọ́n sílẹ̀ mo wá fi yìí sọ fún wọn pé kí wọ́n má rìlẹ́ǹtì rárá nítorí pé adé ní ayé la pàdé ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ òun la yàn pín nígbà tí Àríyọ̀ ti wá fi wọ́n sílẹ̀ wọ́n gbà yí pé Àríyọ̀ ló lọ Ọlọ́run ò lọ wọ́n túbọ̀ múra wọ́n túbọ̀ tẹpá mọ́ iṣẹ́ tí Ọlọ́run yàn Ọlọ́run á dẹ̀ gbé gbogbo adé bí gíga. Àmín. Assalamu alaikum. ọpẹ́ lọ́yà àwọn ṣe ní wọ́n wá ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.